A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ilé-iṣẹ́ ààrẹ ti yarí pẹ̀lú àkọọ́lẹ̀ tuntun lórí ọrọ̀ ajé Nàìjíríà láti ilé-ìfowópamọ́ tó tóbi jù lágbàáyé World Bank tí ó sọ wípé 139 mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ń gbé nínú ìṣẹ́. Wọ́n ṣe àpèjúwe òǹkà yìí ní èyí tí kìí ṣe òtítọ́ unrealistic. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Bọ́lá Tinubu lórí ìròyìn àti ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ Sunday Dáre ni ó sọ èyí lórí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ X lánàá wípé wọ́n gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò rẹ̀ dáadáa kí wọ́n mọ ìyàtọ̀ ohun tó ń lọ lórílẹ̀-èdè. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé Nàìjíríà mọ rírì ìbáṣepọ̀ wọn pẹ̀lú World Bank pẹ̀lú ìgbìyànjú wọn lórí àgbéyẹ̀wò òfin, wọ́n gbọ́dọ̀ ṣe ọ̀ríkínniwí iye tí wọ́n dárúkọ yìí dáadáa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Sínátọ̀ Orji Uzor Kalu tí í ṣe gómìnà àná fún ìpínlẹ̀ Abia ti fi ẹnu tẹ́ńbẹ́lú pàtàkì iṣẹ́ òṣèlú Peter Obi ní ẹkùn gúúsù ìlà-oòrùn bí ó ti ní lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni olóṣèlú tí ó ṣe pàtàkì jùlọ ní ẹkùn wọn. Orji ní òun kò ní sọ̀rọ̀ nípa olùdíje du ipò ààrẹ níbi ìdìbò ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour fún ìdí kankan. Ohun tí ó jẹ òun lógún ni láti gbájúmọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán Channels lánàá ni Kalu tó ń ṣaṣojú Abia North Senatorial District ti sọ gbangba wípé òun kò nífẹ̀ẹ́ sí àti máa bá Obi tàkúrọ̀sọ ṣùgbọ́n òun ṣetán àti díje ọ̀rọ̀ ní gbangba bí Obi bá wà lórí ìjókòó public debate. Ó ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ kí òun sọ̀rọ̀ lórí Obi kí wọ́n ránṣẹ́ sí àwọn méjèèjì kí wọ́n sì fún wọn ní wákàtí méjì láti fi díje ọ̀rọ̀. Ìgbà yìí làwọn á lè rebi yanjú ọ̀rọ̀. Nígbà tí ó ń fèsì lórí ẹ̀sùn wípé Obi ni adarí olóṣèlú ní ẹkùn gúúsù ìlà-oòrùn, Kalu ní kò sí ohun tí ó jọ bẹ́ẹ̀. Òun ni olóṣèlú tó gbajúmọ̀ jùlọ ní ẹkùn wọn. Obi kìí ṣe adarí fún rárá. Kalu lérí wípé òun ni olóṣèlú tí ó ṣe pàtàkì jùlọ ní ẹkùn. Ó wá yànnàná àwọn àkọọ́lẹ̀ iṣẹ́ òṣèlú rẹ̀ láti fìdí ipò rẹ̀ múlẹ̀. Ó ní 4.9 million votes tí òun gbà ní ọdún 2007 gẹ́gẹ́ bí olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Progressive People's Alliance PPA ṣì wà síbẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga kan tó fìkàlẹ̀ sí ìlú Òṣogbo, ìpínlẹ̀ Ọ̀ṣun ti pàṣẹ tuntun fún ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun kí ó fi ọwọ́ ṣìkún òfin mú alága àjọ elétò ìdìbò INEC tí ó ṣẹ̀ṣẹ̀ fi ipò sílẹ̀ Ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu lórí ẹ̀sùn ìtàpá sí àṣẹ ilé-ẹjọ́ láti mú kí wàhálà rẹ̀ peléke sí i. Akọ̀wé gbogboògbò fún ẹgbẹ́ Coalition of United Political Parties CUPP Peter Ame náà fi ẹ̀sùn kan Yakubu wípé ó ba Nigeria's multi-party democracy jẹ́ fún sáà ọdún mẹ́wàá tí ó lò pẹ̀lú INEC. Bákan náà ni adarí Yiaga Africa Samson Itodo náà fi ẹ̀sùn kan Yakubu wípé ó fi àjọ INEC sílẹ̀ ní ipò tí kò dára pẹ̀lú gbogbo àtúpalẹ̀ òfin tí wọ́n ṣe. Ṣùgbọ́n ẹgbẹ́ Hùríwà rọ ààrẹ Bọ́lá Tinubu kí ó má fi ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ rọ́pò Yakubu bí ó ti ṣe ìkìlọ̀ wípé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ lè dabarú ìwọ̀nba àṣeyọrí tí wọ́n ti ní àjọ elétò ìdìbò kí ó tún kó bá ètò ìdìbò ọdún 2027. Ẹgbẹ́ Action Alliance AA ni ó pe ẹ̀sùn sí ilé-ẹjọ́ Òṣogbo láti fi tako INEC àti Yakubu lórí àìtẹ̀lé ìdájọ́ tí adájọ́ Fúnmilọ́lá Dẹ́mi Àjàyí gbé kalẹ̀. Ilé-ẹjọ́ pàṣẹ fún INEC kí ó kọ orúkọ alága gbogboògbò fún AA Adékúnlé Ọmọ-Ajé àti àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ wọn yòókù sí INEC portal. Bí ó tilẹ̀ jẹ́ wípé INEC ní àwọn ti ṣe àkójọpọ̀ orúkọ wọn sórí ẹ̀rọ, síbẹ̀ ẹgbẹ́ ní kò rí bẹ́ẹ̀ nítorí orúkọ Ọmọ-Ajé kò tíì sí lórí ẹ̀rọ alátagbà INEC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí.
Ilé aṣòfin ti rọ ìjọba àpapọ̀ kí ó ṣe ìdásílẹ̀ ibùdó ológun Permanent Military Base sí Kwara South Senatorial District nítòsí Forest Bells ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara. Èyí ń wáyé lẹ́yìn àbá tí wọ́n gbà níbi ìpàdé àná lórí ìgbésẹ̀ oníkánmọ́kánmọ́ láti fi yanjú ìṣòro ààbò ní ìjọba ìbílẹ̀ yìí. Ashiru Oyelọlá láti APC Gúúsù Kwara ni ó gbé àbá yìí kalẹ̀ bí ó ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ìṣòro ààbò tó túbọ̀ ń peléke sí i ní Kwara South Senatorial District bí ó ti ní ìkọlù adàlúrú ìjínigbé àti ìṣekúpa ti dé góńgó láti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Ó ní èyí ti mú kí ẹgbẹ̀lẹ́gbẹ̀ aráàlú fi ilé àtọ̀nà wọn sílẹ̀. Gẹ́gẹ́ bí àlàyé Oyelọlá, kò dín ní ọdẹ igbó 12 àti fìjìláńtẹ́ tí àwọn adàlúrú dènà dè ní Òkè Ọdẹ títí kan baálẹ̀ ìlú Ọgbà Ayọ̀ àti àwọn adarí ìlú tí wọ́n ṣekú pa. Ó ka àwọn ìlú tí ìjàmbá yìí kó bá níbi tí a ti rí Babańlá, Sàgbé, Òràgò, Gànmú Àìlèrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, Ìsìn, Èkìtì àti Òkè-Ẹ̀rọ. Ó ní ènìyàn 142 142 ni wọ́n ti jí gbé tí wọ́n ṣekú pa ènìyàn tí ó lé láàádọ́rin 70 láti bí ọdún kan sẹ́yìn káàkiri gúúsù Kwara, tí ìlú tí kò dín ní 25 di ahoro látàrí ìkọlù gbogbo ìgbà. Ó ní èyí ti yọrí sí àjálù àti àrélù, pàápàá jùlọ àwọn àjọ ẹlẹ́yinjú àánú tí wọ́n ti kógbá wọn kúrò nílùú àti àìsí ìgbáyégbádùn fún ará ìlú. Olóko ò lè lọ oko mọ́, iléèwé wà ní títìpa, ìṣẹ́ ti pọ̀ sí i, ọwọ́ tó dilẹ̀ ti ń mú kí àwọn ọ̀dọ́ máa ṣìwàwù. Aṣòfin ní ọ̀pọ̀ ìkọlù yìí ni ó wá láti ọ̀dọ̀ àwọn agbébọn ilẹ̀ òkèèrè tí wọ́n lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn tó ń fún wọn ní ìròyìn lábẹ́lé tí wọ́n ń ṣọṣẹ́ láti inú igbó lójúnà ẹnu ibodè Kwara sí Kogi sí Èkìtì. Ìjọba àpapọ̀ ti gbìyànjú, ṣùgbọ́n bí wọn kò bá ṣe àlékún ààbò, ó lè tàn dé ẹkùn gbùngbùn àríwá àti gúúsù àríwá. Adams Oshiomhole náà dá sí i bí ó ti ní pẹ̀lú wípé bárẹ́kè ológun wà ní constituency rẹ̀ ní àríwá Edo, ìṣòro ìjínigbé àti adàlúrú ṣì ń tẹ̀síwájú. Ó ní iléeṣẹ́ ológun gbọ́dọ̀ fi ẹsẹ̀ wọn múlẹ̀ láti pàṣẹ lórí ọ̀nà àti gbógun ti ìwà ọ̀daràn, kí wọ́n ṣe àgbékalẹ̀ ètò tuntun. Ó fi kún wípé ìṣòro ajínigbé àti ọ̀daràn kò ní nǹkan ṣe pẹ̀lú òṣèlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Pápákọ̀ òfurufú ìpínlẹ̀ Ògùn Gateway International Airport ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí ó ṣe àfihàn àṣeyọrí ńlá fún ọrọ̀ ajé ìpínlẹ̀. Ìṣíde pápákọ̀ yìí ni wọ́n ń retí láti fi dí iṣẹ́ kù fún pápákọ̀ òfurufú Muritala Muhammed ìpínlẹ̀ Èkó, ọ̀kan lára pápákọ̀ tí ó díwọ́ jù ní Nàìjíríà. Pẹ̀lú oríṣiríṣi irinṣẹ́ ìgbàlódé, pápákọ̀ Gateway ti gbáradì láti bẹ̀rẹ̀ iṣẹ́ tí ó dúró gẹ́gẹ́ bí ohun èlò fún okòòwò, ìdásílẹ̀ iṣẹ́ àti ìgbafẹ́. Pápákọ̀ yìí ti gba àṣẹ Aerodrome Operational Permit lọ́wọ́ àjọ alámòjútó pápákọ̀ NCAA, tí ó sọ ọ́ di pápákọ̀ àkọ́kọ́ láti gba irúfẹ́ àṣẹ bẹ́ẹ̀ lábẹ́ òfin tuntun. Àṣẹ yìí fún pápákọ̀ láǹfààní ètò ààbò ọkọ̀ òfurufú àti irinṣẹ́ panápaná. Pápákọ̀ yìí wà ní ojúnà Ìlíṣàn sí Ìperú-Rẹ́mọ, ojúnà tí ó já geere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìlú Àbújá ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí adigunjalè 12 tí wọ́n lọ́wọ́ nínú ikú òṣìṣẹ́ iléeṣẹ́ amóhùnmáwòrán Arise Omidan Somtochukwu Christella Maduagwu àti aṣọ́gbà kan Ọ̀gbẹ́ni Barnabas Danlami níbi ìkọlù ìdigunjalè tí ó wáyé ní Unique Apartment Abúlé Gishiri, ìletò Kàtàǹpé, ìlú Àbújá. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn àṣẹ tí Ààrẹ Bọ́lá Tinubu pa fún àwọn agbófinró kí wọ́n mú gbogbo àwọn tí wọ́n wà nídìí ìṣekúpa. Gẹ́gẹ́ bí ìròyìn láti ọwọ́ ọ̀jọ̀gbọ́n lórí àwọn agbésùmọ̀mí Zagazula Mahama, ikọ̀ Scorpion Squad tí ACP Victor O. Godfrey darí ni ó fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí lẹ́yìn tí wọ́n tọpinpin wọn pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2025 láàrin aago 3 ààbọ̀ òru. Afurasí 4 ni ọwọ́ ọlọ́pàá kọ́kọ́ tó ní kété tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé, wọ́n sì jẹ́wọ́ sí ẹ̀ṣẹ̀. Ọ̀kan nínú wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Shamsuddeen ní òun lòun yìnbọn pa aṣọ́gbà. Òmíràn tí ó ń jẹ́ Sirajo ní
òun gbìyànjú àti di Maduagu mú bí ó ti bẹ́ sílẹ̀ láti àjà kẹta. Bákan náà ni Samsudeen tún jẹ́wọ́ wípé òun lòun wa ọkọ̀ Honda CR-V funfun olóògbé lọ lẹ́yìn ìkọlù. Wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà igba náírà (200,000) ni àwọn rí gbà lẹ́yìn ìdigunjalè. Lára àwọn ohun tí wọ́n rí gbà lọ́wọ́ ẹgbẹ́ adigunjalè wọ̀nyí láti rí ìbọn àgbélẹ̀rọ AK-47 rifle, ìbọn ìléwọ́ pump-action kan, cartridges 2, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 4, ọ̀bẹ 2, àdá kan àti torchlight 9. Ọlọ́pàá ní gbogbo afurasí ti wà ní àkàtà wọn, wọ́n sì ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Kọmíṣánná ọlọ́pàá Àbújá wá gbóríyìn fún ikọ̀ Scorpion Squad fún iṣẹ́ takuntakun wọn bí ó ti fi dá àwọn olùgbé lójú wípé ikọ̀ wọn yóò tẹ̀síwájú àti máa gbógun ti ìwà ọ̀daràn lágbègbè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ òkèèrè International Criminal Police Organization ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn fi ọwọ́ ṣìkún òfin mú ọmọ Nàìjíríà kan tí wọ́n ti ń wá tipẹ́ tí wọ́n mọ̀ sí Ikechukwu N láti ọ̀dọ̀ àwọn aláṣẹ Argentina. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní Interpol ti ṣe àfihàn wípé Ikechukwu wà lára àwọn tí wọ́n ń wá wanted list lórí oríṣiríṣi ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú lílu ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn obìnrin ní jìbìtì. Bákan náà ni wọ́n ní afurasí yìí ló ń darí ẹgbẹ́ àwọn tó ń lu jìbìtì orí ẹ̀rọ ayélujára nílẹ̀ òkèèrè. Ẹgbẹ́ ọlọ́pàá ní ìgbésẹ̀ yìí jẹ́ ara iṣẹ́ àkànṣe tí wọ́n gùn lé ní ọdún 2025 láti fi ran àwọn orílẹ̀-èdè lọ́wọ́ láti tọpinpin gbogbo ohun tí àwọn ọ̀daràn ti gbà kí wọ́n sì rí wọn gbà padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gbogbo gulegule Nàìjíríà wá sópin níbi ìdíje FIFA Under-20 World Cup Chile 2025 lẹ́yìn tí Argentina gbé wọn ṣánlẹ̀ pẹ̀lú àmì ayò 4-0 ní round 16 tí ó wáyé ní Santiago. Òjijì lásán làwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Flying Eagles ń lé kiri lórí pápá bí àwọn ọ̀dọ́ Albiceleste ṣe ń fi agbára kún agbára wọn fún gbogbo ìpele ìlàjì àkọ́kọ́ first half tí Macarrizo ń gbá free kick láti ta láì fún Alcott láàyè. Okùn yìí kan náà ni Argentina fi bẹ̀rẹ̀ ìlàjì kejì second half pẹ̀lú ìkọlù tí ó lágbára. Pẹ̀lú gbogbo akitiyan àti rọ́pò wọn tí wọ́n gba Abdul-Jalil Kamaldeen, Awal Ibrahim àti Charles Agada wọlé. Síbẹ̀ Nàìjíríà kùnà àti rí orin jó sí gbẹ̀du. Ní báyìí Argentina yóò kojú Mexico níbi ìdíje quarter-finals. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.